lọ́jọ́ àìkú tí í ṣe ọjọ́ Sunday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí, ìyẹn ọjọ́ kẹjọ nínú oṣù keje ọdún 2026 yìí, the 8th of February 2026, ó mà ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló gbàlejò olórí gbogbo ọmọ ogun ilẹ̀ Amẹ́ríkà fún ilẹ̀ adúláwọ̀, ìyẹn United States African Command AFRICOM, ọ̀gágun Dagvin Anderson ló gbàlejò wọn àti àwọn ọkọ̀ ẹ̀ nílé ìjọba l'Àbújá ìtàn pè ní Aso Villa tàbí Aso Rock, tó sì jẹ́ pé àṣírí ohun tí wọ́n jọ sọ nínú ìpàdé náà ní tẹlifíṣàn Yorùbá Tòótọ́ la mú wá fún yín nínú ọ̀sẹ̀ tuntun tá a ṣẹ̀ṣẹ̀ wọ̀ yìí. Kì í ṣe ìròyìn mọ́ pé àwọn afẹ̀míṣòfò wọ́n ti fẹ́ da orílẹ̀-èdè Nàìjíríà, wọ́n ti fẹ́ dojú ẹ̀ bolẹ̀ lásìkò yìí o, nítorí pé bí wọ́n ṣe ń jí àwọn èèyàn gbé ni wọ́n ń pa àwọn èèyàn bíi ewúrẹ́, èyí tó jẹ́ kí orílẹ̀-èdè Nàìjíríà àti orílẹ̀-èdè United States of America lábẹ́ ààrẹ wọn Donald Trump kó bẹ̀rẹ̀ àjọṣepọ̀, pàápàá lẹ́yìn ìgbà tí ààrẹ Donald Trump tó kéde orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tó léwu fún àwọn Kìrìsìtẹ́nì láti gbé in country of particular concern. Ṣùgbọ́n lọ́jọ́ àìkú tí í ṣe ọjọ́ Sunday ọ̀sẹ̀ tí ó kọjá, ìyẹn ọ̀sẹ̀ tá a wà yìí, ó ní iléeṣẹ́ ààrẹ náà fi àwòrán síta nígbà tí àwọn olórí ológun ilẹ̀ Amẹ́ríkà tó wá ṣèpàdé pẹ̀lú ààrẹ Bọ́lá Ahmed Tinubu, èyí tí ọ̀gágun Dagvin Anderson tó ṣíwájú wọn. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé ọ̀rọ̀ lórí bí Nàìjíríà àti Amẹ́ríkà yóò sì jọ ṣiṣẹ́ pọ̀ láti rẹ́yìn àwọn afẹ̀míṣòfò àti ipa tí Tinubu fẹ́ káwọn Amẹ́ríkà wá kó Nàìjíríà ni a gbọ́ pé wọ́n jọ sọ. Bẹ́ẹ̀ la gbọ́ pé wọ́n tún sọ̀rọ̀ lórí àwọn sójà Amẹ́ríkà tí wọ́n kó wọ orílẹ̀-èdè Nàìjíríà lọ́jọ́ Ìṣẹ́gun tí í ṣe ọjọ́ Tuesday ọ̀sẹ̀ tí ó kọjá yìí. Àwọn tó wà nínú ìpàdé náà yàtọ̀ sí ọ̀gágun Dagvin Anderson àti Tinubu, ó ní ẹni tí ó jẹ́ aṣojú orílẹ̀-èdè Amẹ́ríkà lórílẹ̀-èdè Nàìjíríà Kate Heffen. Bẹ́ẹ̀ ni àwọn míì bíi ọ̀gá àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ tí ó ń rí sí ọ̀rọ̀ òkè òkun Nàìjíríà, ìyẹn Director General National Intelligence Agency Ọ̀gbẹ́ni Mohammed, ọ̀gá àgbà àwọn ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ Tósìn Àjàyí òun náà wà nínú ìpàdé náà. Ẹni tí ó jẹ́ ọ̀gá ológun kan nílẹ̀ Amẹ́ríkà, ìyẹn Command Sergeant Major Garrick M. Banfield òun náà wà níbẹ̀. Bẹ́ẹ̀ ó ní ẹni tí ó jẹ́ olùrànlọ́wọ́ pàtàkì lórí ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè fún àwọn ológun Amẹ́ríkà, ìyẹn Peter Vrooman òun náà wà nínú ìpàdé náà. Yàtọ̀ sí eléyìí, olùdámọ̀ràn pàtàkì lórí ètò ààbò fún ìjọba Nàìjíríà National Security Adviser Nuhu Ribadu náà wà ń bẹ̀ o. Mínísítà ọ̀rọ̀ ààbò lórílẹ̀-èdè Nàìjíríà ajagunfẹ̀yìntì Christopher Musa náà wà ń bẹ̀. Ọ̀gá àgbà fún gbogbo ọmọ ogun Nàìjíríà Chief of Defence Staff ọ̀gágun Olúfẹ́mi Olúyẹdé òun náà wà ń bẹ̀. Ọ̀gá àgbà fún àwọn sójà ọ̀gágun Waheed Shaibu òun náà wà ń bẹ̀, àti ẹni tí ó jẹ́ ọ̀gá ọ̀tẹlẹ̀múyẹ́ fáwọn sójà Nàìjíríà Chief of Defence Intelligence ìyẹn ọ̀gágun Emmanuel Nwadi Adeyi òun náà wà níbẹ̀.